a máa kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ 27 nínú oṣù kejìlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká mumi tútù à ń bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń ti àwọn ìpínlẹ̀ 45 ni wọ́n ní ó ṣeéṣe wọn yóò lò tó owó èyí tó ń lọ bíi tírílíọ̀nù 64 náírà fún ọdún 2025 èyí tó kọjú sí wa yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ àwọn olùṣirò àti àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ bí owó ti ń wọlé jáde sí àpò ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ tó ń ti àwọn ọ̀nà tí wọ́n yóò gbà náà èyí tí wọ́n ṣe àkójọpọ̀ nínú ìwé ètò ìṣúná owó ọdún 2025 èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ́ pẹpẹ rẹ̀ síwájú àwọn aṣòfin lọ́sẹ̀ tó kọjá lọ́hùn-ún ni wọ́n ti fà á yọ wípé pẹ̀lú ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́ báyìí láti mú lọ sí ìpele èyí tó kàn tí ó sì dùn kó dán fún gbogbo mùtúmùwà ọmọlẹ̀ yìí. Wọ́n ní owó tó ń lọ bí tírílíọ̀nù 64 náírà 74 trillion naira ó ní ó ṣeé ṣe kí orílẹ̀-èdè wa Nàìjíríà nílò fún ọdún 2025 pẹ̀lú àwọn ìpínlẹ̀ tó ń lọ bí 45 eléyìí tí wọ́n gé lẹ́kìrí tí wọ́n sì la àlàkalẹ̀ gbogbo ọ̀nà eléyìí tí wọ́n yóò gbà ná owó náà ní ìdánilójú wípé tí ó bá fi di ọdún 2025 nǹkan yóò ṣẹ̀nure fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn igun kan rèé tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n àti agbẹjọ́rò àgbà lórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìlú Ìbàdàn èyí tí wọ́n kóra wọn jọ sábẹ́ ọ̀bírẹ́là ọ̀jọ̀gbọ́n àti agbẹjọ́rò ní orílẹ̀-èdè yìí ni wọ́n ti sọ̀rọ̀ jáde wípé ó tó gẹ́ o alùbàtà kan kì í dá oore. Wọ́n ní kò yẹ kí wọ́n máa fi rẹ́dẹ̀rẹ̀dẹ̀ rá àwọn tí wọ́n jẹ́ àgbà tí wọ́n ti kópa takuntakun nínú ètò ìdájọ́ àbí nínú ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà lára. Gẹ́gẹ́ bí àwọn igun ọ̀hún nínú ìpàdé èyí tí wọ́n ṣe nílẹ̀ Ìbàdàn tí ṣolúlù ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí tí a wà yìí tí wọ́n sì bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé ọ̀hún ni wọ́n ti ṣàlàyé wípé àwọn ò lè lajúlẹ̀ kí tàlùpọ̀n ó kò wọ́. Látara ìdí èyí ó yẹ ká máa bọ̀ fún àwọn tí ọ̀wọ̀ yẹ fún láwùjọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin olóyè Afẹ́ Babalọ́lá àti ọ̀gbẹ́ni Délé Fárótìmí èyí tí wọ́n ní ìwé kan tí Fárótìmí kan èyí tó ta àbùkù bá Afẹ́ Babalọ́lá ló mú àwọn ènìyàn ọ̀hún lábẹ́ ọ̀bùrẹ́là ọ̀jọ̀gbọ́n àti agbẹjọ́rò láti sọ̀rọ̀ jáde wípé lótìtọ́ èèyàn lè jẹ́ ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn. Wọ́n ní kò ní ìkankan ṣe kò sì ní kéèyàn rí àgbàfín. Ó ní béèyàn bá jẹ́ ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn bí ó bá jà fún ẹ̀tọ́ èèyàn ó yẹ kó jà lọ́nà tó bá òfin mu tí ò ní ta àbùkù bá àgbàlagbà wípé ọmọdé tó taṣọ àgbà mọ́lẹ̀ dandan ni kí wọ́n ṣe bẹ́ẹ̀ fún òun náà o. Àwọn ènìyàn ọ̀hún nínú ìpàdé tí wọ́n ṣe lẹ́yìn ìpàdé ọ̀hún láti rí ọ̀jọ̀gbọ́n Adéyẹmí Adémọ̀wò, bákan náà Adémọ́lá Àsíìsì, Ayọ̀dèjì Emmanuel, ọ̀gbẹ́ni Fẹ́mi Àlùfáà, bákan náà Rótìmí Ọpẹ́lóyè Olúwa, bákan náà láti rí ọ̀gbẹ́ni kan eléyìí tóun náà dá sí ọ̀rọ̀ náà èyí tó sọ wípé Afẹ́ Babalọ́lá ó ní ẹni yìí ẹni pàtàkì ni wọ́n láwùjọ. Ó ní nípa ìdí èyí òun rọ gbogbo àwọn èèyàn èyí tó jẹ́ pé àwọn náà fẹ́ dàgbà láti bọ̀wọ̀ fún àgbàlagbà nítorí ọjọ́ ọ̀la. Wọ́n ní ipa ribiribi ní Afẹ́ Babalọ́lá ló ti kó fún ìdàgbàsókè ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀-èdè yìí nígbà tí baba náà ń bẹ lórí àwọn ipò tó dì mú. Wọ́n ní lábala ètò ẹ̀kọ́ wọ́n ní wọ́n ti ṣe iṣẹ́ takuntakun lélẹ́yìí tí iṣẹ́ wọn sì ń fọhùn títí di wákàtí yìí. Wọ́n wá ní àsìkò tí bàbá yìí ń bẹ láyé òun ló yẹ ká gbé òṣùbà ká pọ́n wọn lé ká sì yìn wọ́n. Kì í ṣe wípé kí ènìyàn kan kó jókòó sínú kọ̀rọ̀ láti rí wípé ohun tóun yóò jẹ ohun tóun ó mu kó wá máa tẹ aṣọ àgbà mọ́lẹ̀. Wọ́n ṣe ìkìlọ̀ fún Fárótìmí wípé èyí tó ṣe yìí
kó jẹ́ olúfimọ́ kó má ṣerú ẹ̀ mọ́. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ yóò rí pípọ́n ojú àwọn ọ̀jọ̀gbọ́n àti àwọn agbẹjọ́rò yòókù ní orílẹ̀-èdè Nàìjíríà. Kí Ọlọ́run ọba dákúndábọ̀ kó máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa lọ́wọ́ ẹni tó ń ṣọ́ wa tá ò ṣọ́ ni o. Àwọn mọ̀lẹ́bí ọmọdébìnrin ọmọ ọdún 7 kan rèé èyí tí wọ́n ti ń kọ orin báyìí wípé ẹ bá mi wọ́mọ mi ara mi gbẹ̀kan. Ọmọ ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Mercy Àkàndé èyí tí wọ́n ní ọ̀kan nínú àwọn oníbàárà ìyá rẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, ìyá Mercy Àkàndé ló jẹ́ ẹni tó ń fi máṣíìnì tá a fi ń gbawó POS pẹ̀lú àwọn tí wọ́n ń ta àkókò ìpè lórí aago eléyìí tó fi ń ṣe okòwò tí fi ń pa wọ́dà ní agbègbè Sango Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n ní ọ̀kan nínú àwọn oníbàárà ìyá Mercy yìí èyí tó jẹ́ wípé ní gbogbo ìgbà ló máa ń wábẹ̀ láti wá bá wọn gba owó àbí láti fi owó pamọ́ sínú àpò àpamọ́wọ́ rẹ̀. Arákùnrin ọ̀hún lọ ní lásìkò tó dé ibi tí ìyá Mercy ti ń ṣe okòwò POS yìí lórí Mercy tó sì rán ní omi pure water ipe kó bá ń rèé rà wá. Láàrin yìí kí ọmọ náà tó darí padà lárákùnrin yìí dìde lérògbà wípé yóò lọ pàdé ọmọ òun lọ́nà kó gba omi lọ́wọ́ rẹ̀, ṣùgbọ́n tó jẹ́ wípé ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ ló lò láti mú ọmọ ọdún 7 obìnrin ọ̀hún ló mú lọ. Títí di àsìkò tí ìròyìn fi ń kóra jọ ẹnikẹ́ni kò tí ì mọ ibi Mercy Àkàndé tó wà o, èyí tí wọ́n sì ti fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní agbègbè Sango Ọ̀tà létí tí wọ́n ti ń ṣe ìwádìí tó ń ti àwọn agbófinró ọ̀tẹlẹ̀múyẹ́ èyí tí wọ́n ní wọ́n ti ń wá ọmọ náà báyìí. Wọ́n wá ṣe ìkìlọ̀ fún àwọn ènìyàn láti wà lójúlalá kan fi ṣọ́rí kí wọ́n má ṣe jẹ́ kí àwọn tí wọ́n rò yí pé ènìyàn rere ni wọ́n ṣùgbọ́n tó jẹ́ pé ohun tí ń bẹ nínú wọn ohun ibi ni o, tí wọ́n sì fi aṣọ èèyàn tí wọ́n fi bora gẹ́gẹ́ bí ọmọlúàbí kí wọ́n má ṣe tàn wọ́n ní ọmọ lọ lásìkò ọdún yìí àti lẹ́yìn ọdún, kí àwọn òbí sì máa fojú dá ibi ọmọ wọn bá wà wọ́n bá ń ṣeré káàkiri pé kí Ọlọ́run kó máa ṣọ́ wa lọ́wọ́ ẹni tó ń ṣọ́ wa tá ò ṣọ́. Ilé ẹjọ́ gíga èyí tó kalẹ̀ sí ìlú Òṣogbo olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti bẹnu àtẹ́lu ìròyìn kan wípé ìròyìn ẹlẹ́jẹ̀ lásán ni lórí ìdájọ́ kan èyí tí wọ́n dá fún ọmọdékùnrin tí í ṣe ọmọ ọdún 17 wípé kí wọ́n lọ rè yẹgi fún títí tí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀ látàrí wípé ó jí adìyẹ. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde báyìí, ilé ẹjọ́ náà ní irọ́ ni o, kò sóhun tó jọ bẹ́ẹ̀. Wọ́n ní láti ilé ẹjọ́ tiwọn o, àwọn ò dá ẹjọ́ ikú fún ọmọdékùnrin ọ̀hún. Ọmọdékùnrin náà Olówó Òkèrè Ṣẹ́gun èyí tí wọ́n ní kán lọ yẹgi fún o lórí pé ó jí adìyẹ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè sì ti dá sí ọ̀rọ̀ náà lánàá tí ṣe ọjọ́bọ̀ Thursday ní gómìnà Adémọ́lá Adélékè ló ní Ṣẹ́gun Olówó Òkèrè àtohun tó ń tẹnìkejì rẹ̀ Sunday Morakinyọ wípé àwọn tú wọn sílẹ̀ kúrò nínú ọgbà àhámọ́, wọ́n sì yẹ aago ikú orí wọn kúrò, wọ́n fún wọn ní òmìnira sí ìbámu sí ọdún Kérésì àti àyájọ́ fífi ẹ̀bùn fúnni èyí tí ṣe ọjọ́ kejì Kérésì, wípé nípa ìdí èyí kí wọ́n máa lọlé wọn láyọ̀ àti àlàáfíà tó ń ti àwọn ẹlẹ́wọ̀n tó tó bíi 51 èyí tí àwọn náà gba òmìnira ìtúsílẹ̀ kúrò nínú ọgbà àhámọ́ láti máa lọlé wọn láyọ̀ òun àlàáfíà. Ọ̀rọ̀ yìí ló jáde kó tó di pé ilé ẹjọ́ náà lówùúrọ̀ òní sọ wípé ní ìgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ò dá ẹjọ́ ikú o, wípé irọ́ ni wọ́n ń pa sí àwọn ìròyìn èyí tó ń tàn káàkiri orí ayélujára àti inú ìwé ìròyìn kiri. Ọmọ ọ̀hún Ṣẹ́gun Olówó Òkèrè lọ́dún 2013 tí í ṣe oṣù kejì ọjọ́ 11 ni wọ́n rọ́wọ́ tó tí ìdájọ́ náà sì ti bẹ̀rẹ̀ láti ìgbà náà tó ń gbé wọdún 2014 kó tó di pé wọ́n fi pamọ́ síwájú kí wọ́n tó wú ẹjọ́ náà jáde nínú oṣù èyí tí a wà yìí. Ní báyìí Olówó Òkèrè àti Morakinyọ ni wọ́n ti gba ìtúsílẹ̀ tí wọ́n ti rí àánú gbà lọ́wọ́ gómìnà Adémọ́lá Adélékè tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà
ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Ògùn ọ̀pẹ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní òògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlùúdùn wa, ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ òṣèré sinimá àgbéléwò tẹ̀lédè òyìnbó eyín arákùnrin ní Kanayo O Kanayo, òun mà ń ló ti sọ ìrírí rẹ̀ lórí ètò kan èyí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí àwọn ọmọ obìnrin èyí tó jẹ́ pé wọ́n ti lé ní 30 ọdún ṣùgbọ́n tí wọn kò tí ì rí ilé ọkọ lọ, tó sì jẹ́ pé wọ́n fi ẹsẹ̀ gbá ilẹ̀ káàkiri bí àwọn tí wọ́n gbá ojú òpópónà. Oníkòṣẹ̀yìn wípé púpọ̀ nínú àwọn ọmọbìnrin ọ̀hún lásìkò tí wọ́n wà ní ọ̀dọ́langba láàrin ọmọ ọdún 18 lé ọmọ 20 ọdún, pàápàá jù àwọn tí wọ́n wà nílẹ̀ ẹ̀kọ́ gíga nígbà náà ló jẹ́ wípé wọ́n máa fi àwọn ọ̀dọ́kùnrin èyí tó yẹ kí wọ́n fi ṣadé orí wọn, wọ́n máa fi wọ́n ṣakọni tí wọ́n ń sáré tẹ̀lé àwọn tí wọ́n ti jẹ́ baálé ilé, ti níyàwó lọ́mọ tó sì ti ní owó lọ́wọ́ ni wọ́n máa sáré tẹ̀lé jànàjànà káàkiri látàrí àwọn ohun tí wọ́n fi ń fún wọn, eléyìí tí wọ́n fi ń tù wọ́n lójú o. Ó ní ìgbà wọ́n ṣe tán nílé ìwé tí púpọ̀ nínú àwọn obìnrin yìí tí wọ́n gbà yí pé asán lórí asán, òfò lórí òfò ní gbogbo nǹkan téèyàn kó jọ nígbà tí wọ́n bá wá nílò ọkọ tí ọjọ́ sì ti ń lọ lórí wọn, ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin eléyìí tó yẹ kó fi wọ́n ṣaya máa rí wọn gẹ́gẹ́ bí àlòkù irinṣẹ́ àti àjẹkù àwọn ọkùnrin kan látàrí ìwà àti ìgbé ayé tí wọ́n ti gbé ní ìgbà tí wọ́n ń bẹ ní ọ̀dọ́langba. Olóhun tó ṣe okùnfà rèé tẹ́ fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin èyí tó ti wọ bíi ọdún 45, àwọn tí wọ́n ti lé lógójì ọdún tí wọn ò tí ì rí ilé ọkọ lọ, tí wọn ò rí kan ṣe kan, èyí tó jẹ́ wípé wọ́n ti di bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láàrin ọkùnrin kan sí kan, èyí tó sì jẹ́ pé iyì ara wọn ó ti ṣá, ẹwà tí ń bẹ lára wọn ó ti ṣá dànù. Wọ́n ti wá rí wọn gẹ́gẹ́ bí ẹni tí ò wúlò nínú ilé mọ́, tí wọn yóò máa fi ara bẹ ọkùnrin káàkiri gẹ́gẹ́ bí Kanayo Kanayo tó ti ju ọ̀pọ̀lọpọ̀ àdó ọ̀rọ̀ sílẹ̀. Ó wá gba àwọn obìnrin lámọ̀ràn wípé ohun tí èèyàn ò bá níjẹ kó má fi run mú wò. Àsìkò tá a wà yìí wọ́n ní ìgbára làbúra, kí wọ́n ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ nítorí ọjọ́ alẹ́ wọn kó lè sunwọ̀n fún wọn. Tó ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní, ẹ̀yin ará wa. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún ròyìn míì nílé iṣẹ́ wa níhìn-ín. Mo gbà á ládùúrà wípé ọdún ayọ̀ láòṣe, ọjọ́ ayọ̀ wa kò ní jọjọ́ ìbànújẹ́. Fún mi Adénúgà lẹni tó mú ròyìn yìí wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.